ìlú yìí máa fèsì wàhálà láìpẹ́ o. Nàìjíríà ti expire 2014 now. Lọ́dún gáàdì mọ̀ pé a ti expire. Kí ni wọ́n ṣe pẹ̀lú mílíkì tó ti expire? Ráìsì jẹ́ta ní pátí tó ń pè kaná kí ló fẹ́ ṣe pẹ̀lú ẹ̀? Bébí ṣe parí tó máa dànù ni because wàá máa bẹ̀rẹ̀ kó máa run stomach. Nàìjíríà lè run stomach èèyàn lè run brain yẹn. Lónìí wọ́n ní ẹ bá ti ń rí ìjọ ṣẹlẹ̀ kò sí kí a má bá ọ̀rọ̀ bí ètò ń bẹ. Yes sir. Ìjọ ṣẹlẹ̀ àti ètò ṣíṣe ojú ò lè fi wò sà. Àwọn Pentecostal ló ń ṣe jálajàla wọ́n lè kọ́ ní ìsọmọ tó wọ́n lè kọ́ mi ò rí church tó burú tó redeem àti mountain of fire àtàwọn church wọ́n lè sọ ọmọ ẹyọ kan tó bí wọ́n pè lórúkọ 40 wọ́n ti confuse life ọmọ wọ́n ti corrupt wọ́n ti wà corrode. Oyedepo is a living example of ọmọ ológo ní ọmọ Tadébóyè o. Lọ́dọ̀ tí nínú ìjọ tí àbí nínú ìgbàgbọ́ tí ojú ò lè fi wo ká máa san ìdámẹ́wàá sí Olúwa. Èmi ò san ìdámẹ́wàá ṣùgbọ́n bàtà àwọn olè àwọn jìgàn yìí dé àwọn Pentecostal tó ń dé wọn náà fi ra jeep wọn fi ra jet wọn fi ṣe gbogbo ẹ̀ wọ́n ṣáà make sure pé olè pọ̀ church wọn àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ aṣọ rock abẹ́ look at the other one like the vice president he will be bó ṣe ń ṣe teacher of law this and that but Tinubu daṣọ òyìnbó náà bó ṣe ń ṣe vice president náà ó sì tún gbàdá mẹ́wàá àwọn kan náà torí olè yẹn ó ti dé góńgó lára ẹ̀ ó lé PSC lágbúrò fún àwọn òṣèbájú. Ó lé PSC. Kò sígbà tó ń fọwọ́ lẹ̀ fáwọn tálíkà tó bá dẹ̀ dé ìlú ẹ̀ kò sí nǹkan tó dá ṣe kò sí nǹkan tó lè rí bẹ̀ pé vice president wọ́n láti bí lọ́wọ́ bí tí Babangida ti wá lọ́wọ́ mi náà gbogbo wọn kò sí lọ́wọ́ àmàjà káṣírí ibi tí wọ́n jà káṣírí wọ́n tó ń kó sí àkáǹtì ẹ̀ náà wọ́n kó sí àkáǹtì ẹ̀ so come to your question ìdámẹ́wàá is not too compulsory wọ́n fẹ́ ṣe primary Tinubu ló máa wọlé nínú ìwé prediction 2015 ó ti wà ń bẹ̀ pé after Buhari Tinubu ló máa wọ bẹ̀ then Tinubu dẹ̀ máa ṣe 8 years. ẹ̀yin ti sọ tẹ́lẹ̀ ṣáájú àsìkò. so come to Mohbad bàbá àti ìyá ẹ̀ ló pa ọmọ yẹn mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ severally nígbà tí wọ́n bá sọ fún mi pé ọmọ yìí ọmọ ológo tẹ́yìn fún ayín ò dẹ̀ lógo tẹ́ bọ́ ọmọ ológo ẹ̀ ṣe tẹ̀ bàtì tí ìyá bá mú lọ sí skul kí bàbá lọ dá padà ṣe pé ọmọ yẹn láti ní ìṣọ̀sí polytechnic lọ rádaràdà orin tó fẹ́ kọ yóò jẹ́ kó gbádùn lágbára Ọlọ́run bí òbí ṣe lose ní internet kọ́ lọ́ máa jẹ́ kán lose padà. ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí máa gàlágàjù Oyinmomo àbáṣà ti ṣẹlẹ̀ wà lárugẹ Oyinmomo ètò tó gbayì tó tún lárinrin Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo àlejò wa ti wà níkàlẹ̀ Oyinmomo ó yá ẹ bá wa ká lọ Oyinmomo 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 Oyinmomo. A ti lọ sí àárín gbogbo láti ọ̀dọ̀ àwọn tí wọ́n nímọ̀ nípa Ọlọ́run tí wọ́n nímọ̀ nípa Olódùmarè ọba ọ̀gá ògo èyí náà ni ó mú wa táwọn máa fi ṣe àfihàn bàbá wa MKO Tibetan bàbá ẹ mọ̀ káàbọ̀. Thank you. MKO kí ni àpèdélẹ̀. It's Marcus Kọ́rọ̀délé Olúwatómisìn MKO then Tibetan ọlá ti bí kò lè tán. Ọlá ti bí kò lè tán ó ní ahọ́àfún lápẹ́ ní Tibetan. àwọn orúkọ yẹn níbo láti lè rí ná nílẹ̀ Yorùbá. tó bá dé Mapo Hall my great grandfather was a warrior. He fought for Yoruba land and he has about 80 wives and many children. ká sọ Yorùbá dáadáa ká sọ Yorùbá dáadáa. Bàbá tó bí bàbá mi orúkọ Tibetan yẹn ò lè rí anywhere in the whole world ibi méjì láti lè rí. wà á rí ní India wà á rẹ̀ tó rí ní Canada àti pàdé o àti pàdé so Tibetan any Tibetan tó bá ti rí family mi ni. láti anywhere from láti Ondo àbí. for the 4 edges of the whole Nigeria Africa family mi ni kọ̀ọ̀kan lẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ìpínlẹ̀ mo ló ti wá alóde ayé. òde ayé Bẹ́ẹ̀ níjọba ìbílẹ̀. Ìkálẹ̀ local government. bàbá in Ondo state. bàbá ẹ jẹ́ kí a wá lọ sí ọ̀rọ̀ Nàìjíríà torí níbi tí a bára wa lé ní àwa ní àwa ló kàn state of the nation níbi tí a dó sílé ní ṣó tiẹ̀ kí ṣé bẹ́ẹ̀ náà ṣe ààyè tó dáa ni àbí olókù díẹ̀ káàtó sí fún wa.
State of the nation. Ṣé o pé ọmọ èèyàn kì í ní sùúrù? Àgbádùn. When you look at the book of Genesis 5, Genesis 6, and Genesis 7, in the book of Genesis 5, from verse 4 to 10, when Gath was 400 years old, he begat a wife. How old are you when you get married? At the state of your life? 31 or It so. is too early. Ìyàwó is the last thing on the cadre. Wọn kánjú wọbẹ̀ torí à ń kánjú jáde. So nígbà tó lúkúlùkù ti bà gọ́ọ̀mẹ̀ntì ara ẹ̀ jẹ́. Àwọn arètí gọ́ọ̀mẹ̀ntì ti ìjọba. Your father is part of the government. Ó bímọ 8 ìyàwó 4. Then gbà tó dẹ̀ máa kú as ọ̀kadà rider. So kí ni Tinubu fẹ́ ṣe nínú ilé yẹn? Kí ló expect Tinubu kó wá ṣe nínú ilé ibi tí? Then ilé ìdá ń tọrọ pé Ọlọ́run wá ṣe ìyanu. Why don't you consult your own father? Bàbá ẹ̀ ti ṣí náà. So ó máa wà ní reserve list lọ́dọ̀ Ọlọ́run. So wọ́n tá wà mórí wà mẹ́nu wọ̀nyí lórí kankan bẹ́ẹ̀. There's nothing there. Torí èmi fúnra mi ọmọ tálíkà ni. Ìmọ̀ kọ́là ní secondary school náà. Wọ́n bá àwọn bricklayer ṣiṣẹ́. Wọ́n bá àwọn ru pókìtì. Then mo tún bá àwọn tó bá ti wá ru pókìtì tó bá gbé ilé tó fẹ́ ga sókè. Màá tún padà wá lóru. Bí aago 6 alẹ́. Màá tún wá ru blọ́ọ̀kì gòkè. Ó lè jẹ́ 3,000, ó lè jẹ́ 4,000. So àárọ̀ ọjọ́ kejì máa ṣètò àṣẹ bricklayer properly. So lẹ́yìn mo tún fọ one call organizer. So bí ó ṣe ń lọ. I'm brilliant. So wọn lè lé mi kúrò school. So tó bá ní ká lé wa táwọn teacher bá wá láti Ìkẹrẹ at everything. Àwa la máa wà wájú láti defend the class. So what's the state of the nation? It's how you lay your bed. We don't need government. When you go to Argentina, we don't need government. Igbo man did not need government. Yoruba man did not need government. Even a lot of the Hausa people, they don't need government. But I don't fẹ́ dákọ̀ ọ̀gẹ̀dẹ̀ sí Ondo state. Look at gbogbo àbọ̀ rẹ̀. Àbí yóò dé rèlè. Tó ní fertilizer ló disappoint o. No now. Then state of the nation. Ojú òṣèré run December. Ojú run November. So mi kàn lè gbin àgbàdo lẹ́ẹ̀mẹ́ta lọ́dún náà. Yeah. Then kí ló wá dúdú Àbújá fún? Gbàdọ̀ ní kàn dìbò kọ́ fáwọn òdìbò. Kò dẹ̀ retí kan látọ̀dọ̀ tó Tinubu ń sìn. Ṣé wọ́n dìbò? Ìbò tó ní kò ní. Tí kò ní wọn ní dìbò. Kò lè tó máa wọlé. Kò dẹ̀ wọlé gbogbo ẹ̀. A máa dàrú ní ìbò tí ń lọ. Yorùbá jẹ̀ ti jásí kànga. Then kí la fẹ́ gbà ń di gbogbo wọn. All are rumor and speculation. There's nothing to anybody should go and cool temper and sit down where they're supposed to be. The government is too just early to produce any color. To produce columns, we want to jolly bit now. They need to stabilize. We've lost everything during the time of Goodluck Jonathan. When you make a zoology, a president, what does he want? Are we going to zoo? Are we going to live as an animal? And even the wife too, did not know his left, her left from right. So what are we talking? Kí ni Goodluck, kí ni patient mọ̀? Kí ni Goodluck fúnra ẹ̀ mọ̀? As governance. Òun káwọ́ sókè, I did not wear shoe, I did not wear belt, I eat kanda, I eat cow meat, and cow leg. What is the meaning of all this? What time tí ìjọba ti bàjẹ́ wá? Ṣé o fẹ́ pé Ọbásanjọ́ tó lọ ṣe tó go in for engineering end up to be a plumber? So what do we expect? We don't be having a good person to rule us. Láti dáadáa. Láti bẹ̀rẹ̀. That's what you're talking about. Only God could now look at it, Isaiah 3:10-11. Only say to the righteous shall be well with you. Then when you look at the book of Jeremiah 1 and 2, he said, ever before you were born, I've made you a prophet to go your way. Which government does he introduce him to? And when you look at the book of Genesis 37, Genesis 38, Genesis 39, then when you come back to Genesis 40-41, in the book of Genesis 37, remember, he said, Daddy, I had a dream. His government is within himself. He had a dream. He said, we are just gathering the firewood in the farm. Then, one stood 11 bow. The government is doing it. He's telling the father what he carries. Then he said, I had another dream again. I had the 11 stars and everybody bow. He said, we are not from the priesthood. We are not from the king family. How are you saying the moon and the 11 star? Are you going to be a deputy king or king? This is government of a person. This is government, lying out government for a person. You don't know that. I will explain better to you so you can know. You know how to frame your question. It's not somebody like me you ask that question from. It's not right. Baba. So lẹ́yìn yẹn, òun fúnra ẹ̀ náà lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ lóko. Ìyẹn Joseph. Yes. Then kí lorúkọ kọ́mpútà Àbújá lóko yẹn wà. Ó ní kó lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ lóko bọ́n ṣe ń ṣe dáadáa sí. Wọ́n dẹ̀rọ wọ́n ṣe gbogbo ẹ̀. You good. That's another government. That's state of the nation in their house. So then when it goes to the middle,
They arrested him. They had poisoned mind against this boy, and they sold him. And when they sold the talent did not die. Boy, you're not talent here now. Then Genesis 39. Then they made another temptation came in again. Ìyàwó ọ̀gá ní kó wá bá wọn sùn. Ó lóun nílé ìṣèlú yẹn. Mi ò wá fún ẹ̀rọ eléyìí. So then he said, either you do it or you don't do it, you are going to jail. And then he just submit himself, surrender himself to go to jail. So that's state of the nation. So bẹ́ẹ̀ ṣe ń bó òyìnbó ń dà yín láàmú. Ṣé bó òyìnbó kì í ṣe òyìnbó ń ṣe ti Yorùbá? Ó dàbí kó délé àná ẹgbẹ́ ìdúfẹ́ lọ fọ́yọ́ ọ̀nà ẹ̀ wọ́n ní good afternoon ṣe ìgbóná tó wá yọwọ́ sí. Ó yẹ kán gbá ìtì ẹ̀kan tẹnu ọmọ yẹn pamọ́. Ìgbà tó mọ nǹkan tó ń ṣe. O ti dé fìlà, o ti kó ṣẹ́ẹ̀tì oṣù gbogbo ọ̀ṣẹ̀ wá ń ṣe bí àwọn Ìgbò pápá tí ò ní wà tẹ́lẹ̀ wọ́n ti ń hùwà gẹ̀rẹ́ dáńsì náà. Ìgbò ti ń wà gbádà, Ìgbò ti ń dọ̀bálẹ̀. Ìtọ́jú máa kí ẹ̀hún náà kí wọ́n máa ṣe ẹnu yàrá. Wọ́n ṣerú wọn yẹn mọ́ náà. Wọ́n ti kọ̀mpútà ara wọn, wọ́n ti lọ University of Lagos, University of Ibadan. Ìdájì wọn náà and then this man now rose. His government leaned on his talent as a dreamer. And somebody who can interpret dreams. That was his government. And he earned from it. Later he became deputy controller of a country. Only pẹ̀lú gbogbo ìyẹn Joseph. Only gbogbo yìí túmọ̀ àlá tó túmọ̀ yìí o. Aláàdì ṣe nǹkan kan fún bọ́ọ̀yì. That was Genesis. When you look at Genesis 41, Genesis 40, 41, and 42, he now said, ó lóun lálàá, màálù méje tó sanra àti méje tí ò sanra wọ́n gbéra wọn mi. Ó ní èwo ni, ó ní eléyìí tí ò sanra ló ń gbélé tó sanra mi. Yes, that is farming. Ìlú yìí máa fèsì wàhálà láìpẹ́ o. Nàìjíríà yìí. No, ọba ló ń fẹ́ fi Nàìjíríà tí ó sì ń báyìí, Nàìjíríà ló wà mórí tó tó yẹn. So, gbé yín sẹ́gbẹ́ kan jàre. So when you look at it, it's just very simple. Àtúwá ó ṣàlàyé fún wọn. Ó ní màálù tí ò sanra yẹn, èèyàn ni o. Eléyìí tó sanra yẹn máa ná owó tán, ẹ máa ṣe yahoo ẹ máa ṣe gbogbo ẹ̀ tán, ṣùgbọ́n Olúwa wá sọ pé òun dé. Ó ní kí la lè ṣe, ó ní we should build storage. And okay, ta ló máa supervise storage? Yẹ kàn fúnra ẹ̀ bọ́ sí di ẹ̀. Wọ́n fúnra ẹ̀ ló wá supervise ẹ̀. And then they have surplus. Wọ́n bẹ̀rẹ̀ sí tọ́jú oúnjẹ. Díẹ̀ làwọn ẹbí ẹ̀ tí wá wá. Àwọn olókọ́ yọjú. Àwọn ẹ̀gbọ́n ẹ̀. Olófin ní pé wọ́n já ìtì igi lóko. It came to pass. Then gbàdó tó wáyé Genesis 47. Wọ́n tún lọ kó àwọn bàbá àti ìyá wọn tó wá. Then that's 47. Then Genesis 45. Ó ní ẹ wá o. Náà tẹ́tí mọ̀ pé èmi ni Joseph. Ó ní ẹ má ṣe bànújẹ́ o. Olúwa ló rán mi ṣáájú yín. Nígbà tá a sì lẹ́tà ní Nàìjíríà. Ta ní ìtawà tribalistic. Tó ẹ gbogbo wa jẹ́ pocket lawyer. Àfẹ́ ṣàlàyé nǹkan tó wrong. So kí ló ní mo rò pé à ń lọ káàlẹ́ lọ́bì kankan. The state of the nation is very, very bad, very precarious and very. It's not. We are not a nation already because we are a failed state. Nigeria ti expire 2014 now. Lord Lugard Imopo ti expire. Kí ni wọ́n ṣe pẹ̀lú mílìkì tó ti expire? Rice ìjẹta ní party tó ń gbé kanáà kí ló fẹ́ ṣe pẹ̀lú ẹ̀? Bébí ṣe parí tó máa dànù ni because wọ́n máa bẹ̀rẹ̀ kó máa run stomach. Nigeria lè run stomach èèyàn, ó lè run brain èèyàn. Look above Nigeria. Look unto God, the author and the finisher of your faith. Can you go for that? Bàbá bó ṣe wá rí sà ṣé kí a sọ pé Nàìjíríà ti fail already. Ẹ sà kì í ṣe pé wọ́n rí result ẹ̀ tó bá fail ọ̀tọ̀ wọ́n sì lè bá fi máàkì kún but Nigeria is a failed state. Lẹ́nu ọjọ́ mẹ́ta ohun tẹ́ ń sọ náà ni pé kí kálukú padà sí ìdíṣẹ́ àgbẹ̀. Mi ò ní bẹ̀ẹ́ ṣé bọ́ ọmọ ẹ fẹ́ jẹ dòdò bọ̀ kò mọ bọ́ọ̀gẹ̀dẹ̀ ṣe wẹ̀ kó gbà tó bá yá táìmù tí wàá ṣe dá díẹ̀ o tó bá máa rí another by 2030 ó máa worse. You know the reason why? Gbogbo oko yín lẹ́tì tà fún China gbogbo oko yín lẹ́tì fílẹ̀ fáwọn Hausa ní ìsìn okùn kí ìwà Hausa máa so màálù sí Ìkẹjà roundabout àti Mẹ́ndé pé màálù tó ń tà lélẹ̀ nígbà tó ń bá pa ọmọ ọlọ́mọ tó ń bẹ lórí ìdànù ta ọmọ tí ò tí ì bàlágà tó ń tà ní 20,000 tó ń dẹ̀ ta màálù kan 400,000 ìkórè ta ṣe tán yìí ara màálù kan 700,000 so automatically báwo lè yàn kan ṣe fẹ́ so àwọn Hausa yẹn ti win now kí la ń bá káàkiri ká máa kan ọ̀lẹ̀ káàkiri pẹ̀lú bàtà tó ń rà wá láti jàǹkàrà so kí la fẹ́ ṣe nìyẹn. Bàbá torí ìjọba àsìkò jẹ́ kí a lọ sórí eléyìí náà lónìí wọ́n ní tẹ́ bá ti ń rí ìjọ ṣẹlẹ̀ kò sí kí a má bá ọ̀rọ̀ bí ètò ń bẹ. Yes sir. Ìjọ ṣẹlẹ̀ àti ètò ṣíṣe ojú ò lè fi wò sà. Nígbà tí ó rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọ̀nyí ò bá bèrè ibi tó ń bí wọn sí ilé alágbò náà bí wọn sí níbo ló mọ̀ tó ń bí tó ń bí sí hospital kò náà bí sí hospital kò náà bí kó jọ wọ́n ìlà sí
hospital wo náà bí bàbá tiẹ̀ sí àti bàbá tèmi. èmi gan ilé alágbó. ilé alágbó nìyẹn kí ló dé wá bá ń sọ nípa ètò nígbà tó fẹ́ ṣe lá tó gbá ta sílé ó gbé epo ó gbá pọ̀n ó gbé wédú ó gbé sẹ́wọ̀n ẹni tó wá garí wọnú ilé ó lọ́dà pé ìyá Fẹ́mi fẹ́ ṣe ọbẹ̀ olórí tó fẹ́ ṣe òní lálọ́ àbẹ̀ àti wédú àti pọ̀n mọ́ àtẹ̀já gbígbẹ ètò ni wọ́n máa sá ètò nìyẹn nígbà tó wá lọ mú sórí ẹ̀yìn young boys ẹ̀yẹ ọmọ ẹ fẹ́ sọ̀rọ̀ bọ̀dọ̀ ẹ̀ mọ̀ pé ṣe ló máa ń kọ́ ọ̀rọ̀ wọ́n máa ń kọ́ ọ̀rọ̀ ni ẹ rí Celestia ní orin kan náà wọ́n ní ìgbà tí Catholic dé wọ́n láwọn níjọ àkọ́kọ́ ta ni Catholic ó ní Roman Catholic Church this church belong to the Romans any money we made in Aba in Nnewi obodo afọ Asaba is going back to Rome set up ètò nìyẹn. Then the other one he now said the Presbyterian Church a Church of England àti Church of Nigeria kankan wọ́n dẹ̀ rọ owó yìí lọ lójoojúmọ́ kò kàn wá o wọ́n di ọ́dà tó ní bí àìbò kan fẹ́ jẹ pope níbo wọ́n sọ fún ọ lamẹ́ríkà bí tí wọ́n pẹ́ láyé wọn ni fún kéèyàn dúdú láti Áfíríkà wá jẹ pope ẹ ti bà gbogbo sentiment yẹn jẹ́ àwọn tó ti pè ní monkey dán wá rù fún ọ̀tá àti tó ti mọ̀ tó máa ti connected. So this is the problem, my brother. So when you look at what the question you asked me, tó bá tínú bá rún ẹ wọ́n ní lọ já ìfúnni kó gbó kó fi iyọ̀ díẹ̀ sí kó mú inú ti lọ àti wá lọ bá Adébóyè in Jesus name you are healing Jesus name wọ́n ní báyìí máa ti ń pọ̀ ìjẹsà ẹ̀jẹ̀ máa ń jáde létí ẹ̀jẹ̀ in Jesus name torí ariwo tó gbà yóò mú kan tó wà nílẹ̀ ariwo lásán ni náà wọ́n gbẹ́lù fún Dẹ̀jọ́ lẹ́kìtì wọ́n ní àwọ̀ yẹn ò ká ojú ìlú wọ́n jẹ̀ tó wá bínú wá gbé wá fẹ́ nìkan níjẹ̀bọ́dé wọ́n lẹ́sọ̀ bá ṣẹ́jì fúrèmù yẹn kí làwọn Adébóyè fi dàgbà ní wọ́n fi mú wọ́n kàn tún àwọn èèyàn ní ìjọ ètò ló dáa ìjọ ìṣẹ̀lẹ̀ ló dáa ẹ̀sà wọn kàn bá rẹ̀ má ṣàlàyé fún ẹ so lẹ́yìn tí yẹn kúrò ètò tá ń sọ yìí sórí ètò bọ́n ṣe ń ṣe bẹ̀bẹ̀ yẹn then ó ṣe biology now. You did photosynthesis, you know what they call photosynthesis? If the leaf get the, okay. Then from the pupa, the egg, pupa, embryo, and this is how ito. This is the ito. In English, this is the ito. So automatically, eléyìí táwọn sá fún àwọn Pentecostal ni mo sọ fún ẹyẹ o. Nísìnyí pàápàá Roman Catholic, wọ́n ti wà lásàbà, wọ́n wà ń bì nínú àwọn, wọ́n ti ṣe powder substance, herbal medicine. Wọ́n ti ṣe àbá gbogbo àwọn ìwé tó ń kọ lẹ́nu àwọn forefather sí wa wọ́n ti study Yorùbá wọ́n ti ṣe o nǹkan tó ń lè fi aloe vera ṣe nǹkan tó ń lè fi ewé àbámọ́dá ṣe nǹkan tó ń lè fi àgbàdo àti kíní ṣe ṣe bí tó bá lọ àgbàdo pẹ̀lú at everything tó o bá rówó ra ẹ̀wà tó dẹ̀ lágbàdo tó wà lóko yẹn náà pè ní ṣàpálà náà that's another ó ti ṣe kúrú ètò náà tún nìyẹn kò sí nǹkan tó wà láyé ètò náà fi gbé kalẹ̀ tẹ́lá wo Genesis 1 from 1 to 15 only let there be light ó command. ìmọ́lẹ̀ sì dé. Then only let the water then gbogbo ẹ̀ ti tẹ́jú only let them be parted they parted them ètò náà tún ní organization náà ní. then gbàdó tún gbé in the Garden of Eden too in the book of Genesis 3 from verse 6 only Adam that all the whole fruit you are free. But ètò náà ọgbà ní pé eléyìí ẹ má jẹ o àfọ̀kan ètò náà tún nìyẹn sẹ Adébóyè ń jẹ ẹ̀fọ́ rírò Abíára ń jẹ oúnjẹ mọ́ínmọ́ín then Marcus náà tún jẹ abùlà wọ́n bá ṣe gbẹ̀gìrì so kí la wá wà sùnú church tàbí bójú àwọn agency. à ń lo ọṣẹ dúdú à ń lo. ẹ sà yọ̀bí ẹ̀yìn ọ̀pẹ àti ewé ẹ̀yìn ọ̀pẹ bunch ọ̀pẹ tá ti yọ ẹ̀yìn kúrò nú ẹ̀ àjò gbogbo ẹ̀ ọjọ́ wo ni lungs dé ṣé bí liver brother àwọn British náà ló ṣe gbá wa lójú kí ni yàtọ̀ lungs àtijọ́ ẹ̀ ṣé bí ìdèmí flavour ni then what are you talking about ẹ jẹ́ káwọn ọmọ òyìnbó bí tó fẹ́ yà sí o òyìnbó yìí wọ̀nyí ti pọ̀ jù ẹni tó kọ́ gba ẹni tó fẹ́ jẹ́ the first professor ta ló mark thesis ẹ̀ ìwé ta ìṣẹ̀wá ká gidi borí bí ẹni tó fẹ́ bá èèyàn gbókù màálù láti bí lọ sí ọ̀dẹ́dà yìí ta ló kọ́ máàkì ìwé ẹni tó gba the first professor
school wo ló ti jáde orí gbàtọ́ máa kó bá wa go give kudo to Papa the other minister for agric Papa from Benue what's the name of this man Audu Ogbe. Within 1 year they devalue our currency 7 times because they want to put some Nigerians in prominent places in Harvard and all those places. Now we are not suffering it now. On the dollar loss, okay. She will need the dollar láti sin adìẹ lẹ́yìn ìkúlẹ̀. She will need the dollar kó kó táyà jọ, kó kó àwọn ìgbín sínú ẹ̀, kó máa kó watermelon sínú ẹ̀, kó máa grow yẹn lẹ́gbẹ̀ẹ́ kan yẹn kàn tẹ̀ wá ń bẹ̀. She will need the dollar láti grow láti raise pẹ́pẹ́yẹ. Pẹ́pẹ́yẹ abo mẹ́rin tó rà tó dẹ̀ yẹ́yìn 12 tó dẹ̀ pa ẹyin tó pa 10. Within 1 year, only had the pẹ́pẹ́yẹ 300. When I was a very young boy, in a teenage age, I have 400 duck fowl. 400 duck fowl. Tó bá ti gbé igi tó bá fẹ́ lé wọn wọlé lálẹ́, yẹn ló yẹ kí n mọ̀ pé olùṣọ́àgùntàn ni wọ́n máa tò lọ láǹkàn fa. A tò wọlé ni. Oh Jesus of Nazareth. Dẹ̀ máa lọ síbi tó ti ń tó jẹ collect ẹ̀bà collect gbogbo ẹ̀ máa dájọ́ síbẹ̀. And they are growing. I was eating like a rich man when I was young. Mi ò jẹ òkú èkórè. Mi ò òkú èkó wọn kiri òkú èkó kẹ. Ẹni tó wá láti Òkìtìpupa wa, tó wá láti Gbótako, tó wá láti Ọ̀rẹ́lẹ̀. Tó bá wo àjẹ oúnjẹ ìyàrí Bàbá. a máa kó pápẹ́ àwọn kó gbẹ̀ sínú oko à ń ṣe ará Ìbàdàn à ń ṣe ará Èkó tó ń folẹ̀ tó ń jẹ ẹ̀rùn àwọn ará Èkó kì í sùn àwọn onídọ̀tí mà ní wọn máa wà ń bẹ̀ tó máa wà kiri lóru. Ẹ jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn káàkiri tí ẹ wà. Àwa tí à ń bá sọ̀rọ̀ àwọn náà ni olùṣọ́-àgùntàn MKO Tibetan. Orí ètò náà láṣọ máa ní ìmọ̀ ní ètò náà ní ìmọ̀ bàbá nínú ọ̀rọ̀ ìjọ náà ni a ṣe wà. Tá bá sọ nípa táìtì lénìí àwọn ó ti fẹ́ pín sí méjì àwọn kan ní kò ṣe dandan àwọn kan ní owó tá bá ti ẹgbà náà pásítọ̀ olùṣọ́-àgùntàn ló ń kó lọ lọ́dọ̀ tí nínú ìjọ tí àbí nínú ìgbàgbọ́ tí ojú ò lè fi wo ká máa san ìdámẹ́wàá sílé Olúwa. Èmi ò san ìdámẹ́wàá ìdá 1 million lèmi máa san o. Ẹ ṣáwó sà. Nígbà tí mo ń ta mọ́tò nígbà tí mo tẹ̀ ta gúgúrú tí mo ń ta ẹ̀pà tí mo ń tẹ̀ báyìbò tí mo lè wù wọ̀n yẹn iye tí n bá ti tà mi ò dúró kí Sunday wà mo ti yọ iye tọkàn mi sọ pé profit mi rè mo ti pín mo ti jù sínú bẹ̀ dẹ̀ kì í ṣe Ọlọ́run ló ń bọ̀ wá náwó yìí o àwọn ará aláìní ó ní kó jẹ má tán nílé Olúwa ẹni tó ń kọjá lọ tó yà torí pé church lélẹ́yìí ó dẹ̀ wá láti Ìbàdàn sẹ̀lẹ́tì àti wá tún fi kan kún àtúfowó ìrìn àjò kù a máa ń dáwó ìrìn àjò every Sunday so that any traveller that peradventure came to this area and lost his way or this or that àwọn owó yẹn la máa lọ kó ń bẹ̀ la máa fún tó máa fi wọ mọ́tò lọ. Then ìdámẹ́wàá ó ṣe pàtàkì torí Bíbélì fọwọ́ sí and when you look at Deuteronomy 4, Deuteronomy 6 then ó dẹ̀ tún ṣàlẹ̀ ó ní tí ó bá jẹ́ pé oko ló ń dá ó ní o lè rú lọ síbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ yẹn kò gbé lọ fún pastor kò gbé lọ sí church iṣu kò gbé lọ ó ní ṣùgbọ́n tó bá jìnnà ó lò lè sọ́dọ̀ owó. And when you look at Malachi 3, Malachi 4, then Malachi 1, Haggai 1, Haggai 2. In Haggai 1, wọ́n ní àsìkò àti kọ́lé Olúwa ọ̀tí ìtòjà yẹ ká máa náwó wa fún ara wa. So then the other one again ó wà ní òun ò máa béèrè Haggai 2 ó ní kan tẹ́ ń ṣe wọ̀nyí ó ní kò bọ́ mú o. Òun ò béèrè kan wọ̀nyí lọ́wọ́ yín tó gbé bí ń pa òun ọba tó ti yíyó kan tó gbé ṣùkà náà ọba tátẹ́gùn ti ń fẹ́ sí kí jí tó jà ọba tó mọ̀ wá then Psalm 139 ó ní I know you more than yourself wọ́n tẹ̀ ṣe rọ kẹ̀kẹ́ ìdámẹ́wàá náà àwọn tí ò ní dá church náà ní dá o so tó bá ti wá sọ́dọ̀ owó tó ti fi síbẹ̀ kó oúnjẹ má tán ní church ló wà fún ṣùgbọ́n bàtà àwọn olè àwọn jìgàn yìí dé àwọn Pentecostal tó ń dé òun náà fi ra jeep tó ń fi ra jet tó fi ṣe gbogbo ẹ̀ wọ́n ṣáà make sure pé ó lè pọ̀ church wọn àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ Aso Rock abẹ́ look at the other one like the vice president he will be bó ṣe ń ṣe teacher of law this and that but Tinubu daṣọ òyìnbó náà then ó tún bẹ̀rẹ̀ sí the minister for commissioner for justice this and that then ó gbà lókun mọ́tò tó kún bọ́ ẹlẹ́ bí ní Ìjẹ̀bú so ó dẹ̀bẹ̀ sí bẹ́ẹ̀mọ́ lọ títí so bó ṣe ń ṣe vice president yẹn náà ó sì tún gbàdá mẹ́wàá àwọn kan náà torí olè yẹn ó ti dé góńgó lára ẹ̀ ó lé PSC làgbọ́dọ̀ pa àwọn Ọ̀ṣínbàjò torí ó lé PSC kò sígbà tó ń fọwọ́ lẹ̀ fáwọn tálíkà
tó bá dẹ̀ dé ìlú ẹ̀ kò sí nǹkan tó dá ṣe kò sí nǹkan tó lè rí ń bẹ̀ pé vice president wà láti bí lọ́wọ́ bí tí Babangida ti wá lọ́wọ́ mi náà ẹ̀wọ̀ gbogbo wọn ṣe lọ́wọ́ àmàjẹ́ ká ṣe lè mi tún máa jẹ́ ká ṣe but wọ́n kó sí àkáǹtì ẹ̀ náà wọ́n kó sí àkáǹtì ẹ̀ so come to your question ìdámẹ́wàá is not too compulsory and you know when somebody is rich ìwọ kọ́ ló máa sọ fún nínú bó ṣe ń wọṣọ bó ṣe ń jáde ló máa ti rí àgbà yẹn ló máa ní lógo bíi ti Tinubu ìgbà tí ìyá ń jẹ Tinubu tó jó lódòdó tó ń fọkù mọ́yọ̀ tó ń bẹ́ kiri tó ń yàrá bọ́ sí èkejì tí ò tẹ̀ mọ́rúkọ tó fẹ́ jẹ́ títí lọ fi débi tó dé yìí ìgbà tó dé tọ́sí náà ṣe ń kọ́ lógo s perfection number 8 this and that everybody should design a file kìíní app ẹ̀ so my brother ìdámẹ́wàá is not too compulsory o àtòrí àwọn ènìyàn lọ yáwó ní báńkì owó tó yẹ kán fi ṣe business wọ́n ní pásítọ̀ tí kò yọ̀dá mẹ́wàá nù ẹ̀ ó máa ṣẹlẹ̀ lọ́dọ̀ mi o máa ní kọ́ lọ fowó ẹ̀dá lọ ṣe nǹkan tó fẹ́ ṣe náà nǹkan tó lọ yáwó ní báńkì lọ ṣe yẹn náà profit ló máa ti yọ nù ẹ̀ èmi ò dẹ̀ tẹ̀ ń ṣí bọ́ọ̀sì èmi ò dé bẹ̀rẹ̀ mi fọwọ́ kan rí o for the past 30 or 40 years mi fọwọ́ kan dá mẹ́wàá rí torí mi náà ti dá òṣèbó ráwọn project à ń ṣe lọ́dọ̀ wa so káwọn ọmọ ìjọ tó dé àti ṣe something new bó bá ṣe ń tẹ̀mí lọ́wọ́ lèmi ṣe ń ṣe hardly ló lè rẹ́ níbọ̀ tó wá láti kálẹ̀ tó lè jalè o torí ìlú wa ò tóbi o tó bá ṣe business kádàrádà kan tó bá ti fi handcuff tẹ̀ délé ó ti bá yé gbogbo ìdílé ẹ̀jẹ̀ o ṣe wọ́n jalè ń lò mí o. kò sẹ́ni tí ó lè wá láti kálẹ̀ láìláìláì oyè inú sì nìkan ló kàn fẹ́ bà wá jẹ́ bọ̀ tí la jẹ́ ní. So that's all. tí a bá ń sọ nípa wòlíì lónìí nínú ìjọ sẹ̀lẹ̀ Ọlọ́run ní kí ẹ làmìlaka dáadáa wọ́n mọ̀ yín níwá wọ́n mọ̀ yín lẹ́yìn bóògan ni ìrìnàjò yìí ṣe bẹ̀rẹ̀ ẹ bá ń lé ní àbí bóò lọ́rùn ṣe pè yín gan sínú ìjọ sẹ̀lẹ̀. It's a very, very long story, but it starts one day. ẹ bá a sọ díẹ̀. I was born into KNS. ẹ máa sọ Yorùbá sà. Okay, you know KNS. ìlọ Kélúbà àti Sẹ́ráfù náà bí yín sí. So láti ibẹ̀ àtúwà lọ sí Anglican. So ibi tá ti dáàdì mi ti lọ ṣiṣẹ́ as an engineer. So Anglican ló wà ń bẹ̀. Anglican la tún lọ. Then family ìyá mi òun ló dá Gospel Faith Mission lẹ̀. That is Pastor R.A. George, 1960. So I tún lọ síbẹ̀. So dáàdì mi tún tẹ̀lé àná ẹ̀ lọ sẹ́yìn we were there. So ibẹ̀ láti kọ́ Bíbélì tá mọ̀ Bíbélì ṣe everything. So lẹ́yìn yẹn a tún move láti bẹ̀. Mo tún lọ sí Clamaris College, Òkìtìpupa. So the whole 5 years we are on Western, Dublin, Catholic, this and that. A ó gbára Olúwa, a ó mu ẹ̀jẹ̀ rẹ̀, a ó gba pọ̀ tí wọ́n mọ̀ pé gbogbo yẹn jìbìtì náà ni but ká lè ṣe àkọjá. So gbogbo yẹn náà ni mo bá wọn ṣe. So lẹ́yìn tí a tún wá kúrò mo tún wá sí Deeper Life. So ìgbà tá ń fìlì gọ́tà yẹn tó rẹ̀ tó dálẹ́ ọjọ́ kan tí wọ́n bẹ̀rẹ̀ sí paná tó ń kó tírélà màálù wá rẹpẹtẹ àṣà àmọ́ bí màálù ṣe wọlé ọjọ́ kejì ẹ̀yà kúrò ẹ̀yẹn ní Deeper Life lọ́dọ̀ kú mọ́ yìí. So gbogbo ẹ̀ so being between that time mo máa ń ríran tí n bá sùn àtọ́bájá tó wá láti Ondo State the illustrious young boys we believe in hunting setting trap around the new farms and everything so gbogbo wọn ni a máa ń ṣe ṣùgbọ́n tí n bá sùn bá ń pẹ́ tó mú ọ̀kẹ́rẹ́ màá mọ̀ ilé tó mú ìgbín màá ti rí látòrí bẹ́ẹ̀dì nínú nǹkan tẹ́ dé kalẹ̀. bẹ́ẹ̀ ni so máa ń kàn sọ wọn pé kí wọ́n lọ bí báyìí so máa ń kàn kàn wá ìgbà yẹn mo lè pa ọ̀yà 4 ẹ̀tù 2 so gbà tó wá di after some 5 years wọ́n mi wá lòun ò jẹ́ mọ́ because sábàá ló ṣe máa torí bẹ́ẹ̀dì sọ ṣé ìwọ ló ń lé àwọn ẹran yẹn sínú pápẹ́ ni. ìyẹn màmá yín ló sọ bẹ́ẹ̀. so ibi tá a ti kọ́ bẹ̀rẹ̀ nìyẹn then 1970 1969 70 wọ́n bí àbúrò mi Ayọ̀délé Tibetan ní 1970 so ìgbà tó máa ń pé after 8 years 8 months ọmọ yẹn kú so ìgbà tó wá kú dáàdì máa kàn jìnnà pé ọmọ yìí ti kú lóru but àwọn kan fẹ́ jẹ́ kí a mọ̀ ó ní convulsion this and that láti ìgbà ó ní bí orí alẹ́ wọ́n ti dì sínú white aṣọ funfun sọ̀rọ̀ pé síta so wọ́n dúró kílẹ̀ mọ́ so that kí family lè rí àwọn ọmọ yẹn dẹ́ka àwọn míì rí wọ́n tó lọ sí wọ́n má lọ béèrè pé ọmọ yẹn dàtà rí lánàá dáadẹ́ rí lẹ́nu so máa sọ fún dáadé gbà ṣé bí ìwọ ló máa ń mú wa lọ church tá à ń lọ church ẹ ká lo Jésù fẹ́ nìyí ẹ ká lo Jésù fọmọ tó kù yìí ó yá ẹtù ok ó dẹ̀ dá mi lóhùn. bàbá gbọ́ sí ilé rẹ̀ ó dẹ̀ gbọ́ ọmọ yẹn dáná kúnlẹ̀ àdàbẹ̀ Jésù lọ́nà iye ẹ jẹ́ ká tẹ̀lé Jésù lọ́nà iye ẹ jẹ́ ká tẹ̀lé mo ṣe rántí
ìwọ tó fẹ́ bá Jésù lọ gba Jésù abẹ̀rẹ̀ orin aṣáàkọ more than orin bíi 40 ọmọ yẹn sì ń padà o. Ó padà sáyé. Òjì. Wow. That was the first time. Ọmọ náà ń kọ́ báyìí. Ó tún pàpà wá kú ní 2002. 2000. So he was working with Board of Internal Revenue in Alausa then. Ṣùgbọ́n ṣayé yẹn. Oh yes, Olive. So many àwọn òkú náà ti tún jí bẹ́ẹ̀. Iṣẹ́ àkọ́kọ́ tẹ́ kọ́ ṣe ń gbà náà lọ́hùn nìyẹn. Yeah, táwọn ibi ìdílé wa mọ̀ pé there's something special in this body. Then dáàdì mi náà dábàá fẹ́ lọ sóko mo lè sọ fún pé má jẹ́ ká lọ òjò máa rọ̀ bye. Bọ́dí pápárí ẹ̀ ní 1993 nígbà tó ń pa Yotam, that's Ali Balogun. So wọ́n ṣá lórí bọ́ọ̀lù nítorí àwọn àbọ̀ ọmọ borí owó àtajà sí crisis in Ondo State. So àwa fẹ́ lọ sóko láàárọ̀ ọjọ́ yẹn àti wàtá fi débẹ̀. Má sọ fún dáàdì pé kó má jẹ́ ká padà wálé earlier than 10 lálẹ́ o. Tá bá wá earlier than 10 wọ́n máa pick dáàdì o tí wọ́n máa pààyàn nílùú wa ilé ni. Gbàdá dẹ̀ máa fi dé látòkó wọ́n ti pààyàn wọ́n ti géèyàn lórí bọ́ọ̀lù. Wow. Pẹ̀lú àké UTC. So, and he's a retired army officer. He's a captain. So àwọn sójà ti wá everything. They bombard everywhere. But it was exactly 10 minutes to 9. Wọ́n kàn fi jackboot sí ilẹ̀ kó dáàdì mi. I was very close to the express. So wọ́n yẹ gbé bàbá jáde ni wọ́n nà sílẹ̀ méjì sí lára. Wow. So èmi ti escape mo ti sọ pé mi mo rí vision. So tó bá tó mú mi mo á bad. So mo ti escape London. Ṣùgbọ́n tó máa dọjọ́ kejì. Ó ga o anything tó bá tó sọ láti ní lọ o. Màá máa gbọ́ sí ẹ lẹ́nu. Bọ̀ bàbá ṣé ẹ ti wà nísẹ̀lẹ̀ ń gbà yẹn abẹ́sẹ̀ ń rìnrìn àjò láti ìjọ kan bọ́ sí kan? Ìjọ kan bọ́ sí kan rẹ̀ but mo ti wà ń ṣẹlẹ̀ láti 83 yẹn náà gbọ́ bá ṣe wà ní Slamaris yẹn mo ṣe ń dọ̀jì lọ sí Kérúbà táwọn ṣẹlẹ̀. Tó pé jíjẹ mímú wà bẹ́ẹ̀ tó pọ̀ ju àwọn ó dá gan ní Pentecostal àwọn ìdíwọ̀n ẹ̀ láwùn àwọn gbogbo wà. Àwọn olólùgbò máa ń pẹ́ ó láwọn kò sí nǹkan tó fẹ́ jábọ́ lára ẹni bọ̀dọ̀ wọ́n máa di kàkàkà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lọ kú ni. Ṣùgbọ́n nínú ṣẹlẹ̀ ẹni Kérúbà ti ṣẹlẹ̀ ni wọ́n máa ṣe kó mọ́ wọ́n máa ṣe gbogbo ẹ̀ a máa ṣe dúpẹ́ bá a ti ṣe dúpẹ́ akọ́ọ̀lù fún dúpẹ́ tó láti jẹun a máa bá tiwa kúrò bẹ́ẹ̀ so bí a ṣe gbẹ bá láì fún wa káàkiri gbogbo bọ́dí àṣì mọ́ wa ṣáájú àmà wábì kan tó ti ṣe kó wọn so títí vision jáde à ń sọ fún yàn gbogbo ẹ̀ àwọn àgbàlagbà yẹn àti wọn máa bá mi ta lúdò wọn bá mi ta draft ta lúdò pé màmá nà wọn gan but kì í ṣe nínà yẹn ló dùn wọn but nǹkan tó ń bi mí wọ̀nyẹn wọn gba answer. So I was born a prophet. Jeremiah 1 said, ever before you were born, I've made you a prophet. So being a prophet. So láti ọ̀run wá ní ìpè yẹn tá bá wo àwọn òjíṣẹ́ Ọlọ́run lé ní sà ojú ilẹ̀ fi wò wọ́n oríṣiríṣi là ń rí oríṣiríṣi là ń gbọ́ nínú ìjọ aláṣọ fún ni àti àwọn tí wọ́n jẹ́ kí n jẹ́ aláṣọ fún. Men of God today. Tẹ́ bá wo Malachi 3 verse 17, 18, 19 tó ń bá kà á yà ẹlẹ́nu kan tó wà bẹ́ẹ̀. Only because ẹni tí mo pè nínú ìrìn àjò ẹ̀ lákọ̀ọ́kọ́ ó lẹ́ni tí mo pè ní mo yàn tó bá wo John 3:16 only for God so loved the world. Then tó bá tó wá wo 1 John 4 20, 21, 22, 23 ó ní tó bá sọ pé o fẹ́ràn Ọlọ́run àbí Jésù tó o fẹ́ràn ọmọlàkejì ẹ̀ ó ní kì í ṣe fẹ́. Then tó bá wo John 2 láti verse 20 to 23 ó sọ wípé ó ní bí Jésù ṣe ń lọ ó ní kò fi taratara gbára lé ènìyàn ó ní kò lísì sí nǹkan táwọn èèyàn ń sọ nítorí pé ó ti mọ nǹkan tó wà nínú ènìyàn ìyẹn ti mú everybody go his own way. Then when you look at same John 23 and 24 in John 23 ó láwọn èèyàn ìwọṣọ ńlá ó náà fẹ́ ṣe bí Mósè do as I say but not as I ask ṣe kó ti yàtọ̀. Then 15, 16, 17 ó ní wọ́n ti fi eléyìí tó le jù nínú òfin ilẹ̀ wọn ò ṣe é which is love. So we didn't have and they don't know how to give. All Nigerian churches they don't know how to give. It's to take and take and take. During the time of COVID you see what happened. Ojú tí gbogbo àwọn pastor gbogbo àgbáyé àlè jáde àlè ṣe anything àwọn èèyàn dẹ̀ leave wọ́n bímọ wọ́n ṣe gbogbo wọn so need iná mí nìyẹn. Then ìgbà yẹn náà la kọ́ cathedral wa tí Lagos state ń lé mi ká àgbà tó yá wọn fi mí lẹ̀ o mi ò ti church o because mi ò gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run pé COVID wà
ẹ̀yin ò gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ gba ní wọ́n sì mi ò tẹ̀ ti gbọ́ mi ò lè ibi táyé lọ mi ò rẹ́ mi wòlíì ò lè tẹ̀lé wọn bẹ́ẹ̀. àwọn èèyàn wá ṣọ́ọ̀ṣì. àwọn wá church wọ́n ṣe everything náà fún jẹ́ wọ́n ṣe everything and everything was fine. covid ò sì mẹ́ni kankan bẹ̀. níbo ló ti fẹ́ gba àwọn ètò wà àfikún tí wọ́n ní mú wá sí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n á wẹ̀ wọ́n lọ ètò wà rẹpẹtẹ fún sẹ́lẹ̀ bó ń wọ ọmọ nìkan tá a máa ṣe bí spam ẹ̀ wà ókè oníkan tá a máa lò then bí onílẹ̀fọ̀ orí oníkan tá a máa ṣe at result á dẹ̀ wá ó lè kúrò ń bẹ̀ tán kó lọ máa sọ̀sọ́ kú sọ ọyàn kan wá o ṣùgbọ́n kó lọ́jọ́ orin tí ó ní olúwa ló pè mí tó yàn mí wá gbogbo àwọn àyànfẹ́ ló equipped ó ní kìtàkìtà ọ̀ràn gidigidi ọ̀ràn orí ló ń pọ́n lákòóní oní ló ń pọ́n lákòóní ẹ̀dá mi pín tèmi kò mí. wọ́n jẹ́ sùn wáyé bàbá. nítorí pé mo ti gbọ́n olúwa tó wí pé wá arákùnrin o dìde nínú ọgbà àjàrà olúwa rẹ̀ ó ti máa kọrin ayé lè máa sáká fi wọ́n sílẹ̀. bàbá ká tó fi bẹ̀yẹn kọ́sà nígbà tí àwọn òbí tán rí pé ẹni ọmọ yìí nípè ọmọ a promising child ni eré òun dáàdi yìí sáńgbà náà. kí ló fẹ́ sá lórí nǹkan tó náà ti ṣe ọ̀gá bọ́ ń pọ́ sáré àtàrẹ kó sáré dára ẹ̀ ìwọ lè sáré lórí ọmọ tó ń jalè ni ọmọ ẹgbẹ́ ó fẹ́ disgrace ẹni ìṣẹ́dá kó wá àwọn tó máa ṣe sọ̀rọ̀ ẹ̀ kó tó kí disgrace ẹ̀ máa pọ̀ má máa mú lọ sí supermarket mọ́ ṣe pé títí queen fi kú ó máa shoplift títí queen of England màmá ẹ̀ ìmọ̀ tó ní sílẹ̀ ó máa tún yí inú ẹ̀jẹ̀ ló wà. inú ẹ̀jẹ̀ ló wà bàbá ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ wàhálà kan ṣe láìpẹ́ kò tí ì tán náà ó sì wá lẹ̀ o ọmọ kan tí ó ṣaláìsí ní Nàìjíríà káàkiri náà ti gbọ́ ìyẹn Mohbad wọ́n ní kó tó di pé wọ́n bí ọmọ yìí ni ó ti wà nínú àkọsílẹ̀ pé ọmọ yìí ọmọ ìlérí ni promising child ni wọ́n jíṣẹ́ fún ìyá ẹ̀ wọ́n bí ọmọ yẹn wàhálà ṣe láàrin ìyá láàrin bàbá ọmọ yẹn padà kú lójijì ògo tó wá ń lọ káàkiri yìí kí èèyàn kú tó gbogbo ẹ̀ máa tàn káàkiri. ògo kankan ò tàn wọ́n fi ń jẹun ní Bíbélì sọ ó ní ẹ má ṣe pohùn réré nítorí ẹni tó kú ẹ má ṣe ìlara nítorí ẹni tó lọ tó ẹni tó kú ò lè padà sórí iyẹ̀pẹ̀ èmi náà ọmọ ológo ni mí náà ó pẹ́ tàbí tí mo ti ń bọ̀ yìí Oyedepo is a living example of ọmọ ológo ní ọmọta Adébóyè o ìyàwó méjì ni bàbá Oyedepo fẹ́ bọ̀ tó láìkì ìyá Oyedepo ó fẹ́ ìyẹn dẹ̀ dúró títí kò rí ọmọ bí so àwọn tó ń ṣe ayọ̀ ni ó ń lu aago lọ lẹ́gbẹ̀ẹ́ títì ìyá ẹ̀ ń gbálẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn àwọn tó ń la aago lọ ìwọ̀n kérúbù náà ló àwọn lakọ́ ní evangelism nínú ọgbà nínú àdúgbò yìí o kẹ́nìkan máa rìn ní alẹ́ o wọ́n má ṣe pé wọ́n máa sọ tiwọn lọ wọ́n ṣáà sọ tiwọn lọ bọ́lá ń ṣe ràn wọ́n you can see them as a lunatic ọ̀sọ́ nítorí wọn pé orí wọn pé o ọlọ́run ràn wọ́n. ọlọ́run ló ràn wọ́n iṣẹ́. don a sọ fún ìyá Oyedepo bó máa bí ọmọ kan gbogbo ayé ló máa mọ̀ bọ̀ kàn má jẹ́ kí white kúrò lọ́rùn ẹ̀ kàn má jẹ́ kí white máa kúrò lọ́rùn ẹ̀ o. kó máa white ṣáá. so wọ́n kọ́kọ́ darúgbà tó wà rájí ọba but kò rí kan ò fẹ́ rọgbọ ìyàwó fẹ́ ní stroke gbogbo ẹgbẹ́ ṣẹlẹ̀ wọ́n rán mi sí múnà 2-3 times but n sì kí ló ń wọ̀. wọ́n rán yín sí Oyedepo. rẹ̀ ń gbà nísìn kí ló ń wọ̀ suit white náà ni ṣùgbọ́n nǹkan tó lọ́hùn sọ nǹkan tẹ́mi sọ náà nìyẹn torí ẹ̀mí náà la fi wà láyé so that is ti Oyedepo so come to Mohbad bàbá àti ìyá ẹ̀ ló pa ọmọ yẹn náà mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ severally nígbà tí wọ́n bá sọ fún mi pé ọmọ yìí ọmọ ológo tẹ́yìn fún ayín òdẹ̀ lógo tẹ́bọ́ ọmọ ológo ẹ̀ ṣe tẹ̀bàtì tí ìyá bá mú lọ sí skul kí bàbá lọ dá padà ṣe bọ́mọ yẹn láti mission sí polytechnic lọ rádaràdà orin tó fẹ́ kọ yìí ò jẹ́ kó gbádùn orin tó ń kọ yìí náà ṣe kò ṣe kàn bí àwọn ìsàn ní adé àti ti ẹ̀sàlẹ̀ orin òbí orin Shina Peters orin ìgbà ẹ̀yìn tẹ́ ẹ̀ ní nǹkan ṣe náà ni tẹ́ ń tọ́ káàkiri bíi tàwọn ìjì àwọn orin wọ̀nyí onímì nífẹ̀ẹ́ mi kí ló star nínú ẹ̀ dàbí ìgbà tí Daddy Showkey tó kúrò ní ghetto bẹ́ẹ̀ tó ṣe bí àwọn Daddy Showkey náà ológo náà ni wọ́n náà then the other guy the who send down the rain kí ló rúkọ man Majẹ Fàṣẹ these are people with star then Bob Marley ológo náà ni wọ́n náà you know Bob Marley was killed too somebody killed Bob Marley only because ó fẹ́ elaborate àwọn àwa dúdú because even they killed Martin Luther the King because I had a dream gbogbo wa lọmọ ológo then tí bàbá àti ìyá bá lè tẹ́lọ̀ ọmọ ológo ni wá o then tó bá wo Fálànà lẹ́nìí ọmọ ológo náà ni ibi tí wàhálà bá ti fẹ́ jẹ déédéé lẹ́yìn Yorùbá àti gbogbo ẹni lọ abọ́ síbẹ̀ Gani Fáwọ̀ èmi náà ọmọ ológo ni wọ́n náà
Fẹlá kí ló fẹ́ ká sọ ń pàdé Fẹlá tó popular káàkiri gbogbo àgbáyé tó bá ṣe ń play Fẹlá tó ti kú náà ní London sìn everybody wanted to listen ṣe mo rí president Macron ó wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ó wá sí France ológo náà ni ó kú ògùn ẹ̀ṣin fọ̀hún so bàbá àti àyíyá lókè alex kò sẹ́ni tí tó bá ń lọ sí ìjọ ẹ̀mí kò sóyún tó máa gbé tí wọ́n ní sọ message tó wà lórí ọmọ yẹn even of late kákan forúkọ bẹ́ẹ̀ nìkan láṣìírí ọmọ kan láṣẹ kó mọ ní Sunday ní Friday tó kọjá yìí wọ́n ní ọmọ tó ń gbé dání kọ́kọ́rọ́ mẹ́ta ló mú dání kọ́kọ́rọ́ kìíní is going to be mechanical engineering or electrical engineering but kọ́ máa jẹ́ kó fly plane ó máa bá dé ibi tó fẹ́ máa fly plane but ẹ gbọ́dọ̀ jà nílé ẹ o nílé ibẹ̀ dẹ́gẹ́ máa wọ fìlà funfun bí tàwọn ìmáàmù yẹn kó máa wọ tó lásẹ̀yìn kó máa wọ fún ọmọ kókó dẹ́gẹ́ máa gbé jáde ní court fódìdó oṣù mẹ́ta tó dé káwọn èèyàn lọ máa kí ń bẹ̀ dẹ́nẹ́ ní aṣọ tó má dẹ̀ tó kó fún wọn máa yà sí wọn Ọlọ́run ti sọ̀rọ̀ náà dẹ́ nígbà tí bàbá dẹ̀ gbọmọ délé gbogbo contract tó náà wọn bẹ̀rẹ̀ sí gbà wọn ò tí ì ṣe 4 hours wọn ò tí ì jẹ ráìsì oúnjẹ tó ń gbàgbà gbogbo àwọn ibi méjì tí bàbá ti kọ application tẹ́lẹ̀ wọn ní kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣe kó ti ṣẹlẹ̀ so bàbá ní kó wá make sure pé ìkan tó mọ mú wá ń sìn ó ti ń gbà tiẹ̀ so bàbá ní kó fọ́ọ̀lù ọmọ yẹn débi dánwọ́ tó máa gbé wọn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń pa ẹ̀ then when you look at look 1 look 2 nígbà tí ọjọ́ mẹ́jọ ṣe pé wọ́n gbé ọmọ náà wá láti ṣe láti kọ́ ní ìlà àwọn Pentecostal ló ń ṣe jálajàla wọ́n lè kọ́ lè sọmọ tó wọ́n lè kọ́ mi ò rí church tó burú tó Redeem àti Mountain of Fire àtàwọn church wọ́n lè sọ ọmọ ẹyọ kan tó bí wọ́n pè lórúkọ 40 wọ́n ti confuse life ọmọ wọ́n ti corrupt ó ti wà corrode but eléyìí tẹ́mi bá mú jáde lágbọ́dọ̀ bá pè é máa tẹ̀lé orúkọ yẹn ò dẹ̀ gbọ́dọ̀ ju mẹ́ta ẹni tó wà yìí o the name is Jephthah Jeremiah so then orúkọ Yorùbá kan Ọmọlágbájá sálẹ̀ kọ́lẹ̀ wọ́n lè tó gbé Bíbélì yóò ṣiṣẹ́ tí wọ́n bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ̀ then matuka Deuteronomy 28 àdẹ̀gbàdúrà fún bàbá èso hallelujah méje ìyá èso hallelujah méje ká fi dúpẹ́ ó ti tán so atọ́jú ìwé yẹn ni wọ́n máa fi follow ẹ lọ so to come to your question àwọn bàbá àti ìyá àwọn yẹn ló ṣílẹ̀kúlẹ̀ ṣe ló dàbí ẹni pé wọ́n ra adìyẹ wá sádùúgbò lọ́rọ̀ Mohbad lẹ́tọ́jú adìyẹ yẹn lẹ̀ ọjọ́ tó ń tẹ̀lé adé látọjà náà ti rádìyẹ gbẹ̀yìn wọ́n tẹ̀ ń bèèrè lọ́wọ́ ṣé ọládìyẹ mi mẹ́ta ló wà ládùúgbò yìí adìyẹ mi mẹ́ta ló wà ládùúgbò yìí adìyẹ mi mẹ́ta ló wà ládùúgbò tẹ̀ ń bèèrè lọ́wọ́ ẹ̀ ibi níbo náà sùn lálẹ́ adìyẹ yẹn tó pè ní tiẹ̀ ẹ̀yìn dẹ́nà mélòó ló ń fún lóúnjẹ léde ṣé oúnjẹ tó bá kàn dé December kan dé tó jáde wọ́n ti ẹ̀ pa mọ́ bó yẹ ẹyin bó ṣe gbogbo ẹ̀ kò lè mọ́ wọn adìyẹ yẹn ló ṣẹlẹ̀ sọ́rọ̀ Mohbad bàbá ẹ̀ fẹ́ ṣàgbèrè ìyá ẹ̀ náà tó fẹ́ ṣàgbèrè ibi tó ń bára wọn dé náà nìyẹn it takes somebody to involve himself in ìdúkudù kí náà pé ní ìdúkudù ìṣekúṣe ní ìdúkudù òun ló wà lójú àwọn méjèèjì tá a bá torí epo jẹṣu àtòrí iṣu jẹpo ẹlòmíì ìyàwó ẹ̀ ò dá fẹ́ lè lọ but nígbà tí wọ́n ti bí ìbejì àtọ́n tó bá tó bí ìbejì náà tó bí ọmọ mi náà wọ́n ní because of my children I will not ó máa jèrè ẹ o ẹni tó sọ ọ̀rọ̀ yẹn máa jèrè ẹ o. ṣé pé ìyá yẹn ò bá dúró kò bá má fọmọ yẹn. exactly àti mo rí lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbà tí kọ́bọ̀kọ́bọ̀ náà tó wá sọ́wọ́ ẹ̀ wọ́n máa fẹ́ máa ṣọ ṣáàfù nǹkan tó bá fẹ́ ṣe fún kó má sí pé bàbá ẹ̀ má gbọ́ kí ilẹ̀ náà ń sọ nínú ilé kan when you look at Psalm 133 only is a very nice thing for family to dwell in unity but when there is no unity in the middle of the family so what do you expect? irú bó ṣe lọ yẹn ń sìn kò lọ bí kan wọ́n ti mú lọ sí ìlú mi ní gbàtà àmọ́ lò ìlú mi ló lọ yẹn éèjì ẹ̀ wọ́n lè fàyẹ́lẹ̀ fún lọ́rùn kò fún gbogbo ní kò tí ì wọ̀n. àṣepọ̀ àti Stella kún orí Stella ní kànyà tó ń dín kékeré lẹ́gbẹ̀ẹ́ títì. ẹ̀rí Stella. bẹ́ẹ̀ tó wọṣọ tí ò bára mu ṣé mo lólúwa ń fi hàn pé Stella Ọbásanjọ́ máa kú tí mo lọ sọ fún ó ní àmì prophet of doom. Ọbásanjọ́ sọ bẹ́ẹ̀ fún yín. Stella bèrè lọ́wọ́ Ọbásanjọ́ náà. ẹ̀yin rí. mo lọ bá mo mú ìwé yẹn fún mo kọ́ sí ìwé náà ó dẹ̀ mo dẹ̀ wọ mọ́tò láti kọ́ lọ sábẹ́ òkúta lọ sọ fún ó ní àmì prophet of doom ó ní kó dàbọ̀ màmá lọ tèmi kò sí wàhálà ṣùgbọ́n tó dẹ̀ after 4 months ló kú. náà tí mo lè sọ pé ògo yẹn ó ṣe tèmi ògo yẹn tẹni tó rán mi òun ló ní ó dàgbà tí ọ̀ní ọ̀fífẹ́ gbàtàláàfin fẹ́ kú àtọ́gbàláàfin gbàtàláàfin lọ sí òkú ọba àbàdàn ó bẹ̀rẹ̀ sí fi mí jó ń bẹ̀ ikú bàbá yèyé ẹgbẹ́ mọ̀ wọn ní òkú kúga ọmọ alábòsí lára èmi ò dẹ̀ bọ́dà mo wọ plane mo dẹ̀ lọ sí London
ẹ̀rọ máa di April wọn ní Aláàfin dìbò ṣé kò tán sí ṣé kò tán. Ọlọ́run fi Aláàfin náà hàn yín ṣáájú kó tó bí. bí wọn ní ọ̀fìfẹ́ tó kú lásìkò tó kú kélé tó jẹ àjọfà wàhálà rẹ́pọ̀tù ó pè mí useless man mọ́ ní lẹ́nu wọ̀ yìí bá ṣe jọ wọ́ bí èèlọ yìí wọ́n máa dùbúlẹ̀ padà ní mi nìkan máa jókòó ó dẹ̀ dùbúlẹ̀ padà ní bọ́ọ̀sì wa ni olórí disgrace jù wọ́n ní abọ́bakú sálọ̀dà ní owó forílégbó ṣé gbogbo ẹ̀ náà ṣe yálàyàlà. Bàbá láìpẹ́ yìí lórí íńtánẹ́ẹ̀tì ohun tí à ń rí ni pé ẹnìkan jáde ó ní Tìmílẹ́yìn lórúkọ òun ní pé land deal kan òun fẹ́ ra lẹ̀ owó bíi 67 million ẹ̀yin lẹ gbà àkáǹtì náà san sí òun ò rí lẹ gbà òun ò rí bọ́ọ̀lù ṣe jẹ́ yìí kí lè fẹ́ sọ sílẹ̀ bóòlù ló ṣe jẹ́ gan. ẹ sà èmi ọjọ́ wo ló ti mọ̀ mí land deal ṣé mo jẹ́ bí commissioner for land ṣe bó rí léètè ni mo ń gbé ibi tó ti wá bá mi yẹn is 1 acre and 3 plots. níbi tí. mi ò àtọ́jọ́ tí mo ti dé Èkó mi ò rálẹ̀ one plot rí acre ìgbà táwọn ọmọ mi fẹ́ travel 4 acres of land ni mo tà tí mo fi 23 million náà fi travel ní 1999. Wow. Ó rí mi lórí YouTube òun wò mí òun wá ń ta Àbújá wá sí church. ìyẹn Tìmílẹ́yìn. bẹ́ẹ̀ni òun ń ta Àbújá wá sí church mo rán sùtánà fún mo ṣe everything ṣe pé ẹ̀rín ló máa ń bẹ̀rẹ̀ ẹkún. ẹ̀rín ló máa ń bẹ̀rẹ̀. tí o bá fẹ́ sunkún àkọ́ bẹ́ẹ̀ bó rẹ̀rìn díẹ̀ akàn job start ẹkún bẹ̀rẹ̀ ni ààrẹ mi yọ mi lójú so ó dẹ̀ wá ó ṣe gbogbo ẹ̀ wọ́n wá láti Àbújá à ń kọ́ church ó dá sí ó ṣe gbogbo ẹ̀ because things is moving. For him. Yes, everything is moving. So òun àtàṣàbẹ́ ò mọ́ra wọn ò ṣe kankan ìgbà tó máa tó wá rán sùtánà tiẹ̀ òun tó gbẹmọ láàmà èèyàn dẹ̀ lè jẹ́ kọ́mọdé máa ṣe bí wọ́n rán sùtánà bí eléyìí o gbọ́dọ̀ free lára ìdí ẹ̀ so then wá ìgbà tó fẹ́ ṣe NYSC mo pe Fẹ́mi ní ó lóun fẹ́ wábi tó ti máa sábà mo pe Fẹ́mi ní House of Assembly so wọ́n ní kó wá àtàṣe wọn bẹ́ẹ̀ ó ṣe NYSC ẹ̀ bẹ́ẹ̀ ó parí. So bó dẹ̀ ṣe wá everybody ló ti wò mí lórí YouTube tó ń wá then city people ní Àṣàbí máa fún lówó àlọ́bá mi kó àwọn èèyàn wá tó ń fẹ́ tó máa wá grant interview tó bá fẹ́ launch ìwé press conference ńgbà yẹn tó bá fẹ́ launch ìwé tó àwọn tó wọlé máa gbówó fóun kó lọ ha fún wọn kó ṣe gbogbo báwo oníròyìn tó bá wá so everybody rẹ̀ wọ́n dẹ̀ bọ́ ṣe continue so ìgbà tó tún yá tó bẹ̀rẹ̀ sí mo ti bẹ̀rẹ̀ blogging something láti Dublin so màá dúró sétí òkun màá cover mi màá ṣe sermon to everything in Barbrigan in Dublin so mo á fún ní intro to what I'm doing there mo á fi hàn so bó ṣe continue ni. Okay wọ́n bá ń ṣe Nàìjíríà ń bí. wọ́n á ṣe irú ẹ̀ ní bí bó ṣe bẹ̀rẹ̀ sí interview mi so títí and olúwa wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí mọ̀ true mi sọ pé tá a bá sọ̀rọ̀ tí ò bá ṣẹlẹ̀ bí ẹni tó lọ báyìí sìn ó ní ibi Ṣẹ́gun Adébáyọ̀ yẹn ó ní Tinubu máa kú ní 2023 táìmù yẹn lògùn Tinubu búyọ then gbogbo gbàtà rẹ̀ tó ní kò ní sí ìbò máa wà tí gbogbo ẹ̀gbà tó lémi parọ́. nígbà tí Àṣàbí kú ọ̀rọ̀ tí. náà kò tí ì kúrò kò tí ì kú ńgbà náà. so inú lọ́ǹchì yẹn ni gbogbo wọn ti lè ṣú ti yá gbogbo wọn lò so gbà tó wá yá ni Tìmílẹ́yìn wa ni woman to advertise Madam Akíntọ́ndé so kì í ṣe pé òun àtàkíntọ́ndé fẹ́ra sílẹ̀ as Mr. but ìmọ̀ tó sọ fẹ́mi nìyẹn so pé òun nílẹ̀ kan ó ti rí mi ó ti wá sí church mo ti gbàdúrà fún pé kó má wọ́ọ̀rì ó ná fún òun ní refinery òun máa ṣe refinery ṣe gbogbo òun ní kò sí problem òun náà kọ́ fún kí Dangote náà wàhálà ṣe pé ọ̀rọ̀ tó bá jò títọ́ ò lè change bó bá pè mí láàrin òru the same thing náà ni màá sọ so ìgbà tó bá dẹ̀ ṣe wọ́n ní mo dẹ̀ fẹ́ launch ìwé o tó bá lè wá so àwọn èèyàn tó lè rí because media máa wá everybody máa wá polówó ilẹ̀ ń bẹ̀ fáwọn èèyàn wá polówó ilẹ̀ so ìgbà tó dẹ̀ polówó ilẹ̀ then Tìmílẹ́yìn ìgbà tó wá fẹ́ lọ pé òun dẹ̀ ní interest sí ọ̀rọ̀ lẹ́yìn bàbá kí n bá àwọn bá sọ̀rọ̀ so mo á bóbìnrin yẹn sọ̀rọ̀ pé tó bá jẹ́ àwọn ọmọ ọ̀jọ́ ń kọ́ báwo ló ṣe fẹ́ ṣe ó lọ mú price ẹ̀ wálẹ̀ ṣe bàbá so á dẹ̀ kúrò so later they started the agreement so mo á pè pé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí woman yìí mi ò mọ̀ délédélé so then owó tọmọdé bá dẹ̀ kan ní láàárọ̀ kó má lọ fi jàkàrà tó bá máa sanwó ilẹ̀ yẹn o then ó láti sọ through mi so that gómìnà yẹn má lọ dáàrin méjì kó ṣe mọ̀nàmọ́ná so this is the
so owó yẹn ló san through UBA. So gbogbo so details yẹn ni bó ṣe wọlé even mi ò tẹ wá tó mi ṣe ti àgbàlagbà so gbogbo detail yíyà yẹn mo wá 6 months tó fi ebi méjì náà lówó ẹwọ account mi so mo wá fi gbogbo ẹ ó wà ń bí ọ̀rìn lẹ́yìn so mo ṣe wá send gbogbo ẹ síbẹ̀ so then ó tó wá sọ pé òun ò rí receipt òun ò gba receipt náà ó lè sọ pé òun ò gba receipt náà nígbà tí èmi fúnra mi nílẹ̀ síbẹ̀ ilẹ̀ tèmi rẹ̀ so ilẹ̀ tèmi rẹ̀ this is the deed. tẹ́yìn náà ní nínú ilẹ̀ láti middle ọ̀rẹ́ this is the deed so eléyìí sì gba 30 million so gbàtí ó sọ̀rọ̀ lọ́ọ̀yà má ṣe lọ́ọ̀yà nígbà tí company dá lọ́ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ ti ní lọ́ọ̀yà ẹ jẹ́ ká fún wọn ṣe gbogbo ẹ̀ lọ́ọ̀yà wọn ló ṣe eléyìí so there is stamp on sí ìtìrí gbogbo ẹ̀. owó tó wá san yẹn àkáǹtì tí ló san sí. ni mo ti gbọ́ tí kówó fẹ́ni tó nílẹ̀ kò kàn mí lọ́wọ́ kò kàn mí lẹ́sẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tó wọn wá fẹ́ gba rìsíìtì tiẹ̀ wọ́n ṣe rìsíìtì tiẹ̀ ní February 15 2022 wọ́n rẹ̀ náà Mr. Tìmílẹ́yìn so wá ní kí n toró fẹ́ ra late time kò tí ì di stable address wá ní kàn lo address church so dáhàrin wa ò bá dá ṣé ó lè ní kí n lo address church for something 65 million. 65 million. Yeah, that so then wọ́n wá lo address so gbàdúrà wá fẹ́ wá sign ó wá lóhùn kì í ṣe Tìmílẹ́yìn ọ̀rẹ́ ó ní HIN Tìmílẹ́yìn ni kò ṣe lẹ́yìn so then ìwé tó ló wà lọ́wọ́ mi pé mi ò kó lẹ̀ so gbàdúrà pé méjì lọ́n fi mẹ́lẹ̀ yìí wá ó ti kó tiẹ̀ lọ́hùn rẹ̀ then iye tó máa jẹ́ at the middle all this and that ọ̀nà kan sí mi then iye tí land cost máa jẹ́ 36 million ó ti rí then ilé tí 30% of purchase price then ó tún rí survey then 750 ní survey per acre òun náà ló ń kọ́ síbẹ̀ yẹn then òun náà pàpà sign ṣe bí àwọn méjì madam fúra ló sign then deputy director wọ́n sign so wá kókó òun fúra ẹ̀ sàn wá ní tí wọ́n bá ti correct ẹ̀ tán nìkan so then òun náà tún lélẹ̀ tèmi rè once my name is correct and everything tèmi rè so automatically. wọ́n ṣe wá rí ìsàlẹ̀bọ̀ àti wàhálà tí wàá ṣẹlẹ̀. kò sí wàhálà kankan ara ẹ̀ ò balẹ̀ ní sọpẹ́ táwọn bàbá sọpẹ́ sí church ẹ̀ẹ̀mejì ló máa padà wá kẹ́rù ẹ̀ o sọpẹ́ táwọn bàbá rí ṣe àbẹ́nibọ̀ tó ń jalè bá rí ṣe tó bá wà church yìí kò sí nǹkan tí olùmí sọpẹ́ tẹ bá tẹ̀ sọ létí ẹ̀ á provide ẹ̀ gbàdọ́ tí mo bí tó ti máa lọ fọ́lé so gbàdọ́ tẹ̀ máa parí gbogbo ẹ̀ tó ń ṣe everything tán ló wá ní òun fẹ́ gba ilẹ̀ òun a ti ṣe processing ìlú òyìnbó everything gbogbo ẹ̀ ò bọ́ sí o tóun fẹ́ travel. tó fẹ́ lọ dẹ̀ náà wọ́n ti jẹ́ lówó ní Canada tí mo ti bá gbà á ṣe gbogbo everything even mo tún ó wà lórí fóònù mi náà pé tẹ́nì ẹ̀ bá kọ̀ tí ò fún ẹ lówó ẹ̀ tó rò pé òní wà Canada mo láwọn èèyàn Canada èmi náà máa wọlé lọ máa lọ bá get owó sọ̀rọ̀ sá táàrin yẹn o. ẹ tiẹ̀ súnmọ́ra gan ni bí bàbá sọ mọ́ra àti bàbá tó bá wá pé mo ń bí ọmọ mi àti wà 40 something years ebi 30 something years old ni mo bírú ẹ̀ lọ́mọ náà mo fẹ́ sínú ẹ̀ fún gómìnà gbówó wà mí ò fẹ́ ẹnjìnìá gbówó wà mí ò fẹ́ kí n fẹ́ fowó ẹ̀wọ́ ẹ̀ ṣe nǹkan tí mo ní ṣé mo tún lè jí nǹkan tí mo ní mi ò lè jí náà so immediately eléyìí tó yẹ kó fara balẹ̀ àṣàbẹ́ tí ó ti gba ẹgbà sára ní tiẹ̀ ó wà nù fídíò yẹn. ìyẹn gẹ́gẹ́ tó máa ń gbé ìròyìn jáde tẹ́lẹ̀. wọ́n wá bá mi bó ṣe wá bá mi náà wọ́n fẹ́ ṣe primary bí tiẹ̀ ṣe wá rèé o wọ́n fẹ́ ṣe primary ní gbogbo ẹ̀hún náà wọ́n fẹ́ ṣe primary Tinubu ló máa wọlé nínú ìwé prediction 2015 ó ti wà ń bẹ̀ pé after Buhari Tinubu ló máa wọbẹ̀ bẹ́ẹ̀ Tinubu dẹ̀ máa ṣe 8 years. ẹ̀yin ti sọ tẹ́lẹ̀ ṣáájú àsìkò. so ìyẹn ò jẹ́ kí tiẹ̀ tún wà worried pé kí ló torí ẹ̀ wá tó wá bá mi fún so gbàdá dẹ̀ máa fi dọ́dọ̀ ẹ̀ wọ́n lọ primary Tinubu win so ó wá ó tún padà pè mí pé primary tí wọ́n ní Tinubu máa win Tinubu ti win o then nínú ibẹ̀ ni mo ti bàjá ó ń pe Tinubu àtàtìkù ní bad bread so ó exonerate Obi what are you talking Tinubu is tested and confirmed in Lagos State níbi ìdàtí ṣe lunch yẹn ni Adébáyọ̀ wá Adébáyọ̀ ó tẹ̀ dọ̀bálẹ̀ fún bàbá mi ṣe wẹ́pẹ̀ èmi ò invite ẹ̀ we are not on the same cadre ó pẹ́ tí mo ti rí Adébáyọ̀ gbẹ̀yìn then pọ́pẹ́ bó tẹ̀ ti wà pissed off ọjọ́ tó kọ́ dọ́dọ̀ mi tó ní
pẹpẹ òun ló fáyìn ní gbogbo the whole CAC Nigeria mọ́nà mi ò tútọ́ lẹ̀ o ṣùgbọ́n tó bá tọmọdé bá ń rèkì wájú ẹ̀ ó dàbí ọmọ ẹ̀ kó lọ ra mọ́tò lóko òun fẹ́ kó mọ̀ ṣebí tó bá sọ fún ẹ wá fún advice good car ni so bó dẹ̀ ṣe sọ yẹn ó wá sí lẹ́kìnní yẹn owó tó yẹ kó launch ní ìwé yẹn tó kó sàgbò 100,000 ó kó fún dáàdì mi ó dọ̀bálẹ̀ wájú dáàdì mi presently now my father is 102 so ó kí yẹn ó ṣe everything àdẹ̀kúrò mbẹ́ so ó wá béèrè pé ṣé Àṣàbí mo lè jẹ́ k'Àṣàbí wá interview òun Àṣàbí is a company on his own, he can go to anybody anywhere no báwo ló lè bá sọ̀rọ̀ whatever you want to do so bá Àṣàbí ṣe lọ nìyẹn so mo á rí i pé owó ìwé tó launch tó máa dá padà ó kó true Àṣàbí wá kò sí lè dọ́kàn mi so ṣègbè lọ interview ẹ̀ ló fi rí mo yẹn lọ sọgbà tó wáyá mo á sọ fún Àṣàbí nínú the last interview yẹn pé Tinubu is never a bad bread Atiku can be bad bread but Tinubu is bad bread and if you want Àṣàbí mo pause ẹ bó ṣe interview mi pé ṣé o fẹ́ ṣe politics má ṣe blogger mọ́ lọ gbé àpótí kó lọ test popularity ẹ ó wà àwọn tó wà lókè rò pé kọ́mọ̀ ló fi débẹ̀ so àṣà àparí interview yẹn pé bọ̀ Tinubu ló máa ṣe wọlé lélẹ́yìí o kò sí mọ́tò lè ṣe sí àwọn nínú gbogbo àwọn youth ẹ Obi náà láìpọ̀ ní Obi will win on the internet he will hang in there on the internet ìtọ́ba ní kó ṣí gbogbo káńkáwọ̀ Obi ò ní like Obi so wèrè téèyàn ti mọ̀ ó dájú ilé ìtàn promise ní òjòdú lọ so bá ṣe parí interview èmi dẹ̀ lọ sí America so mo kàn wá rí gbogbo nǹkan tá a ṣe tí gbogbo interview tó ti gé tó ẹ̀ kò sí lè dẹ́mu èmi náà kàn gbàgbé possible torí ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹṣin tí ọba máa ń gùn jáde ó dọjọ́ kan ó kàn jára ẹ̀ níbi tó ń so sí ni ó lọ fẹ́ lọ test popularity òun ní ọjà gbótako so bó ṣe wọnú gbòòrò lọ bó ṣe ti bọ̀ sẹ́pẹ̀ pọ̀ alábàṣọ bó ṣe yọgì tí nípa kí ló ń ṣe ẹṣin játijàti yìí kẹ́ torí wọn mẹ́ni tó ní irú ẹṣin onímọ̀ ló ti tú kẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí dágìbò létà wá tún padà wálé wọ́n wá bẹ̀rẹ̀ sí fi bandage lára bá wá ní à kí ló ṣe tó fi ń do ẹṣin báyìí ẹṣin wá ní à kì í ṣe problem òun pé òun kàn fẹ́ lọ wò bóyá àwọn lòun popular àbí kábíyèsí ni so àgbàdo ẹṣin wá rí i pé òun kọ́ lòun popular o ọba náà wò mọ́ ọba wa ní òkè ọba gbé ó tún tẹ aṣọ lé lórí ọba gun orí ẹ̀ oníkádùgbà bẹ̀ lọ kábíyèsí o ìyẹn náà ṣàwárí pé títí dọ̀la ẹran lẹ́ran á máa jẹ́ àwọn yìí ló ka Isaiah 40 ó ní dájúdájú koríko ní ènìyàn ẹranko ní ènìyàn so bí ọ̀rọ̀ tàtàbí ṣe jẹ́ nìyẹn so bó ṣe gba bí tiẹ̀ lọ nìyẹn so then ṣe pé Judas Iscariot in the book of Luke 22 and 23 Judas tí ń bá Jésù gbé kì í ṣe ní so kò sí bó ṣe lè ní investment tó tóbi Judas kan máa wà ń bẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ pé ibi tó gbà jáde rèé so kì í ṣe pé bí wọ́n lọ gbó oògùn tó ń poison yàn ṣe gbogbo ẹ̀ so ó wá ní kọ́mọ̀ yẹn lọ gbowó ẹ̀ lórí internet ọmọ yẹn dẹ̀ ti ń try díẹ̀ lórí internet sí lágbára Ọlọ́run bí òbí ṣe lose ní internet kọ́ lọ́ máa jẹ́ kán lose padà because ilẹ̀ wà níbi tó wà ilẹ̀ wà níbi tó wà ẹni tó talẹ̀ náà ò tẹ̀ tí ì kú ẹni tó bá dẹ̀ lóòfẹ́ ọ̀nà méjì ní tẹ́lẹ̀ bá gbé ọpọlọ wà lórí àwọn méjèèjì so ni pé wàá gbé obìnrin yẹn lọ sí court wọ́n á tẹ̀ tó bá dẹ̀ dé court tó bá fẹ́ lóhun ò mọ̀ ẹ́ rí wọ́n máa pè mí wọ́n bá dé ò bá dẹ̀ sọ pé òun ò mọ̀ ẹ́ rí á wá sọ bó ṣe máa sanwó ẹ̀ so but gbogbo photo church and everything wọ́n kó gbogbo ẹ̀ síbẹ̀ inú mi dẹ̀ ń dùn torí bọ́n bá ṣe ni wọ́n fẹ́ dá yẹ̀yẹ́ mi lẹ̀ náà tó ṣàyẹ́sí mi káàkiri pé àmọ́ máa yẹn náà àmọ́ máa yóò dà pé wọ́n sọ pé lójú ẹ̀ ń sìn pé mákọ̀sí jalè ojú owó ẹ̀rú àwọn ọmọ tó yin tó tún sì mí lè ń sìn àwọn ọmọ olómi ni I feel so comfortable and fulfilled when I met them here. If you said I should come here tomorrow now I will come because I have my people here so bá ti wò wọ́n ti nínú ojú wọn ni màá ti mọ nǹkan tó go on so kò sí nǹkan tó spoil then tó bá dẹ̀ ló fẹ́ bà mí jẹ́ if you are working down on me tomorrow you still be my worker. Bàbá láti iléeṣẹ́ AK Media látọ̀dọ̀ ọ̀gá wọn wọ́n ti ké kagbélé kàfikín káàbọ̀ sí orí ètò ẹ̀tẹ̀ bá fọwọ́ bá ẹ ṣeun sà á máa rí bá. God bless you. Amen. God will honour you. Amen.
I will still be here again. Amen. This will not be the last one. Amen. And I will be very happy when you have a motto. Amen. A mobile interview card that goes all over. Bẹ́ẹ̀ni, Obi-Van lágbára Yeah, Ọlọ́run. the Lord will help you. Amen. And you get that in Texas by the Amen. grace. Thank you. So oníyanṣe ọlọ́kà ṣe ẹ̀ tí ẹ bá débi náà ẹ ṣeun ẹ kú àìbínú bàbá náà ni a ti gbé sórí ètò látàárọ̀ wọ́n ti bá wa wọ́n ti yànnà náà ọ̀rọ̀ tó pọ̀ wọ́n ti bá wa sọ sí wa wọ́n bá wa sọ sẹ́yìn lórí State of the Nation ètò ní ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti bí kálukálù ṣe wọ̀rọ̀ padà sí oko wọn ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa àti tí wọ́n gbé káàkiri náà lórí ẹ̀rọ àtàgbà lórí ọ̀rọ̀ Tìmílẹ́yìn Àṣàbí àti gbogbo ẹ̀gbẹ́ náà ti hàn wá ń bẹ ilẹ̀ Tìmílẹ́yìn wà níbi tí ó wà ó tó wá fẹ́ gbalẹ̀ obìnrin náà sì wà láyé tó Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọ ọba ní Sàárẹ̀ Olú ọmọ Àjàlá ní ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Àjíkànjẹ́ Adéròmú ó dàbọ̀.